Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ọmọ kóòtù òjíire. Ẹ̀rù tó bà mí lórí tí ẹ fẹ́ gbọ́ yìí o. Ìyá wa Erelú ni wọ́n tún ti gbé omi ìdè o. Wọ́n ta sí everybody bàjẹ́. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin náà bá gbọ́ ọ̀rọ̀ náà délẹ̀, ẹ fẹ́ lè sọ pé àwọn gangan ni wọ́n dá orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ tàbí tilẹ̀ Yorùbá. Gbogbo àrùn burúkú tí ń ṣe ẹnì kọ̀ọ̀kan ni wọ́n sọ. Ó dẹ̀ dẹ́rù bà mí gan. Mo tọrọ lọ́wọ́ wọn pé mo fẹ́ lò ó, mo fẹ́ kí ayé gbọ́ nǹkan tán sọ fún mi. Torí wọ́n kàn déédéé pè mí láàárọ̀ yìí. Ẹ̀yin èèyàn, ẹ dákun, mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí ìyá wa Erelú tán bá mi sọ. Erelú tó wà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àjíǹde ara máa jẹ́ ẹ̀sùn. Mo rí pé ṣe ọ̀n bú mi lẹ́nu ijọ́ mẹ́ta. Ìní ọ̀rọ̀ ìní ẹtú ti bú mi. Kí ni mo ti hàn? Ẹtú ti bú mi láàrú. Ẹ bá ti bú aláàbí èmi lẹ bú. Mi wọn mọ́ àdúráìsì wọn ni. Àtẹ̀gbọ́n, Ìbàdàn. Ẹ ká fọ́ ọmọ ilé tí. Ìyá mi pa náà ká ṣe ní ìlú dáa kí gbogbo òun túbà kó túṣẹ. Ẹ ṣẹ́rí tí wọ́n ṣe pè é. Nọ́mbà wọ́n ṣẹ́rí tradition Ọ̀yọ́ àti Ìbàdàn yàtọ̀. Ṣẹ́rí tí mo fẹ́ point out fún yín bí a ṣe fi wọ́n ṣe ọ̀rọ̀ ọ̀tọ̀ yọ. Èmi tí mo pè mo ti dìde sí i. Bọ́ ẹ fẹ́ kí n sọ fún yín pé náà mo fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n ilé ṣẹ́rí tradition Ọ̀yọ́ àti Ìbàdàn ó yàtọ̀. Lẹ́yìn nọ́mbà tó ti fẹ́ràn ilé tí kò ní pé ṣé mo pé mo ti wà ní òṣèlú Gẹ̀ẹ́sì ti fẹ́. Fẹ́rí tí gbogbo yóò understand ni pé Gẹ̀ẹ́sì nígbà tó gbé ètò ìjọba ìṣílẹ̀ ètò ìjọba tí Gẹ̀ẹ́sì gbélé fún yín tí ò bá tí ọba jíjẹ lọ tí ó bá House of Chiefs lọ ẹ dànù ẹ lọ gbé presidential. Let me tell you one thing. Tó bá kó gbogbo àwọn kóòtù òjìrè sílẹ̀ ní òkè òkun ní Gẹ̀ẹ́sì wọn mú àwọn understand Gẹ̀ẹ́sì. Torí regionalization tí Gẹ̀ẹ́sì ṣe tó dá Western, Eastern, Northern region sílẹ̀. Òfin àwọn ọba tó ń da local government chairman. Ṣọ́rọ̀ mi ti yẹ kí ìfẹ̀míṣò láti tẹ́lẹ̀ gbogbo ìfẹ̀míṣò láti fi àwọn ọba tí ó ń da local government chairman. Ṣẹ́rí point one ti mẹ́tọ̀ mi pé Gẹ̀ẹ́sì tó bí Nàìjíríà, Gẹ̀ẹ́sì tó bí Yorùbá, Gẹ̀ẹ́sì tó bí Eastern region, tó bí Western region, tó bí Northern region, Gẹ̀ẹ́sì ló bí wọn. Ó bí wọn, wọ́n mọ̀ wípé àwọn Yorùbá àjọba, wọ́n mọ̀ bá wọn ti Northern region wọ́n jọba, wọ́n mọ̀ bá wọn Ìgbò wọn jọba. Ṣé ní tí mo fẹ́ sọ fún yín pé ó tó ń fa wàhálà kékeré nìyẹn fún tí ẹ̀ rí yìí. Number three, kò sí ẹnu òṣèwádìí, kò sí House of Chiefs tó ṣiṣẹ́ wọn máa ń bára wọn jà níbẹ̀ ní. Kò sí House of Chiefs náà. Kí ni kí ẹ? Nítorí pé àwọn ọba kì í pàṣẹ fúnra wọn. Kò sí bó ṣe kò sábà tó kéré. Ètò Gẹ̀ẹ́sì ló sọ pé nìkan paramount ẹnìkan paramount
láyé ìgbà yẹn olóyò ṣe kékeré olólọ́yọ̀ náà nígbà tí wọ́n fún orúkọ Ọ̀yọ́ tẹ ẹ jí gbé tẹ ẹ gbé lọ fún Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ kí lè ṣe bẹ́ẹ̀ lára bíà nǹkan bí ni Ọ̀yọ́ ní Ìbàdàn ṣé Ọ̀yọ́ ló Ògbómọ̀ṣọ́ ṣe rí pé àwọn tó ń regionalize tó gbé American presidential system wa tó fẹ́ dá state sílẹ̀ àwọn náà dá wàhálà lẹ̀. orúkọ yẹn orúkọ tó bá ní ẹni Ọ̀yọ́ dìde ó ṣé bá jọ máa dìde. ṣe rí pé wọ́n lọ dá wọ́n lọ gbé wọ́n identity fún Ìbàdàn ní. nítorí pé ọ̀nà máa tó ní pé kí Ìbàdàn jáde kó tó ní Ìbàdàn. kí Ògbómọ̀ṣọ́ dìde kó tú Ológbòmọ̀ṣọ́ pẹ̀lú náà ṣe láyé àtijọ́ pẹ̀lú ìpàdé àwọn ọba wọn ò ní fi Ògbómọ̀ṣọ́ sábẹ́ Ìbàdàn state. now ṣé wọ́n rí next point rẹ̀ bí ṣé ẹ ti ka nígbà tẹ́lẹ̀ mi I was on the local organizing committee Ìgbàdé Aláàfin. now ṣé ẹ ti ka nígbà tó gbadé ó gbé acceptance speech sílẹ̀ ṣé ẹ ti ka acceptance speech yẹ kó tó ní òun wá ṣiṣẹ́ ti kà. máa snap ẹ̀ kẹ́nà ká tọkọ síbẹ̀. ṣé sísítẹ̀mù èbó là ń lò. wọ́n ìbọn wọ́n yí ọgbọ́n tí ilẹ̀ akẹ́sọ̀ fún odidi ọba ìlú. ẹgbẹ́ odidi ọba ìlú pé ó wùdù sí gọ́ọ̀nà tàbí gọ́ọ̀nà. ó tó jẹ́ sí ọjẹ́ tó ń fẹ́ gbọ́dọ̀ máa jọba lẹ̀ bọ̀ bàálù. ẹni gọ́ọ̀nà. ní Gẹ̀ẹ́sì abẹ́ ọba ní gọ́ọ̀nà wà. ó lè jọ́nà. wọ́n gba òṣìṣẹ́ ní bàbá ẹ̀ ó gbà sí pé kí wọ́n dìbò fún ni ẹni tẹ́ ẹ sọ́lọ́ báyìí ẹni ọba ọ̀gá gọ́ọ̀nà ni. nítorí ẹ̀ka ti change nìyẹn ṣe jókòó sínú iṣẹ́ change ẹ̀ ó lè gọ́ọ̀nà. ẹ̀ẹ́dá ló nílẹ̀ gọ́ọ̀nà ló nílẹ̀ ní àbí ọba. ọba ló ní. ẹni tó ní ẹdìbò fún wọn fẹ́ ṣe ń yí ọ 15 years ló ti ṣòṣèlú ẹni tó bá yàn ló ṣèlú wọn àwọn ọba ní ẹ̀kọ́ máa gbà síṣẹ́ lẹ́yìn ìwọ ẹ̀jẹ̀ kó tó lọ́wọ́ ìdìbò fún wọn wọ́n máa lọ bẹ̀rẹ̀ kí wọ́n máa lọ bẹ̀ àwọn ọba àti bẹ́ẹ̀ kó lè ṣe é sí. so ṣé western bàbá ọmọ ọdún tó ṣe àbúrò kọ́mọ tó ṣe. I'm sorry because this is still a Eurocentric brain. mọ́mí bàbá wọ́n ní sójú ìkápọ̀ èmi ni mo ṣe mistake bàbá onírọ̀ gbogbo kejì yìí ni Yẹmí Fáróǹbí. àwọn gbọ́ pé olóògbọ́n ni mo rí. Yẹmí Fáróǹbí. tó alàgbà Ṣòkòtì ọ̀pẹ́ tó ní ọgbọ́n tó péye ní. Now, ọ̀pọ̀ yìí ni mo fẹ́ kẹ́ tó lọ fi ṣe program ní ọdún pé ṣé ó yẹ ká yẹ àwọn system tó gbé kalẹ̀ problem ta ní rè kò jẹ́ lè má give problem. ṣé mọ̀ pé even Ọ̀ṣun State Council of Ọba tó ṣiṣẹ́ ní nígbà tí ọlọ́run ní eléyìí jẹ́ ọ̀ní ànákọ́ni àbíkẹ́yì ẹ̀yìn kí ló wọ̀ jẹ́ àwọn ọmọ náà pẹ́ sí àkúrò rẹ̀. kò sí gbogbo ẹgbẹ́ òṣèwádìí gbogbo àwọn council of chief wọ̀nyí ṣé chief ni wọ́n ní council of ọba àbí house of chief wọ́n ṣe chief. now nígbà tó yìnbọn fẹ́ tọ́ba ni wọ́n jẹ́ oyè kíni òyìnbó oyè chief náà ni. now nítorí ẹ̀kẹ́ ṣé wàhálà yìí ó ti wà láyé Awólọ́wọ̀ westernization of our system kò lè ṣiṣẹ́ náà ẹ jẹ́ kí n wá sọ fún kó yẹ ní dáadáa ń bọ̀ ṣé ara mi tó wà bẹ́ẹ̀ kò ṣòro ló ń dùn àwọn kan ló gbé síbi àwọn kan náà sponsor ẹ̀ níbẹ̀
débẹ̀ tí wọ́n ó dàbí àwọn òṣèlú ni òṣèlú bá náwó lé ẹ lọ́wọ́ tí táwọn kan bá gbé ẹ débẹ̀ àṣòṣèlú ní Nàìjíríà rí wọn ní kọ́ mọ́mọ́ wọn àtọ́fẹ́ fún táìtù àfúnṣẹ́ so ṣé rí aláàfin tò ní èmi ká ń tó lóun fẹ́ wá ṣe ẹgbẹ́ lẹ́nu ìrìnàjò náà ọkọ̀ ṣẹ́rí èyí ti gbàgbé gbogbo yí pátá pé ṣùgbọ́n yàtọ̀ sọ̀rọ̀ mìíràn nígbà tí wàhálà dé ní Ọ̀yọ́ ọ̀lẹ́ àjàkádàdà ó dorí kọ mi kan Ṣàngó bàbá tèmi ó dorí kọ bòmí Ṣàngó yẹ olúwa ṣètù ló káàkiri tó wá ṣètù sí ibi tó ń pè láti ìbàlẹ̀ ni ǹjẹ́ mọ̀ wípé Ṣàngó bàbá mi yẹ ǹjẹ́ ọmọ gbọ́dọ̀ bí àwọn ẹ̀túká sí nígbà tó bóyá wọ́n nígbà náà fi fẹ́ ṣe àwọn ọmọ ẹjọ́ àwọn ọmọ Ṣàngó ti túká tí ọ̀rẹ́ mi ṣàwọ́ ara àwọn ọmọ Ṣàngó ló wà ní òkè ọ̀nà Ẹ̀gbá láti tọ̀ sílẹ̀ àwọn ọkùnrin tí gbogbo ẹ̀ pariwo ẹ̀fọ́yà kó lè dúrí kó lè túpì ní àwọn ẹ̀fọ́yà ó tó ṣe ní ìkánúgbé nígbà tó máa fún báyìí lọ kí ni ẹni tó kú lóye kíní kan lọmọ iṣẹ́ kí lórúkọ ẹ tó fún lọmọ lẹmọ ṣe yìí náà gbogbo àwọn ọmọ Ṣàngó tó ti fọ́ ká ló pè iṣẹ́ ọgbẹ́ gbogbo tó wà báwọn ọmọ Ṣàngó àti fọ́ kájà ayé àti ọmọ mi ní ọmọ Ṣàngó ni wá ìfẹ́ Ṣàngó nìyẹn tí ó ní ìfẹ́ Ṣàngó darí nìyẹn ṣé kó má ṣàwárí ẹ̀rọ lùsìn tí mo sọ yẹ iye òjò sí báyìí pé ó jókòó òjìjì ó jókòó ìyẹ́kọ́ ni mo sọ fún yín o. So there's a difference between Ọ̀yọ́ Empire and ó fẹ́ ṣàwọn ọmọ Ṣàngó. Ẹ jẹ́ kí n bí iná nígbà yìí ti jẹ́ ìmọ̀pọ̀ ní àwa ìwé àwọn ọmọ Ṣàngó ti túká. Exactly. Mo ṣe rí mo ti challenge wọn lọ́yọ̀ọ́ náà. Iṣu ọ̀rọ̀ mìíràn Ṣàngó two different issue ni. Bàbá àwọn náà mo challenge wọn two different issue ni. Àwọn ẹ̀sìn ọmọ Ṣàngó ni wọ́n á yẹ. Dáwà fọmọ ọ̀rọ̀ mìíràn ni wọ́n á tó mọ̀ fà àdàbà bàbá wa ló ń jọ̀rọ̀ mìíràn. So, máa ṣẹ́ǹdì bọ̀ sẹ́kì ẹ̀dúró mọ̀ bọ̀ mo fẹ́ kà bọ̀ fún bọ̀. And I want to send it to you now. Bọ̀. Mo fẹ́ tẹ̀ láti sẹ́ǹdì kíní ẹ̀hún rẹ̀. Kó tó sọ rẹ̀, ó kọ́ sílẹ̀ tó fẹ́ ṣe. Ó kọ́ sílẹ̀ nọ́mbà 2 ẹlẹ́ẹ̀tì rí kankan. Ǹjẹ́ gbogbo yín mọ̀ pé àwọn àwọn náà gbogbo àfihàn ni wọ́n destroy ní àárín 3 years tọ̀fọ̀ ní tí wọ́n fi aláàfin sílẹ̀. Títí kọ́ mi ìkànnì ìwé mo wọlú bẹ̀. Títí kọ́ toilet sísì tí wọ́n gbé. They raped the place. The first time yẹn tí ọlọ́run ò ní lọ state láàfin wọn wà ń bẹ̀ ìjọ tó ṣòro pé kó wà jù lọ. So ní justify gbogbo ìwà tó kù pé bọ̀ òun yìí ṣe ẹ máa gbọ́ to my three beloved people of your town. Ẹgbẹ́ táwọn ló bí kò lẹ́ fàyà. Ẹ jẹ́ kí n sẹ́ǹdì ẹ̀sìn mọ́ bọ̀. Ẹ bá rí ìwé yẹn rí ìwé tó ń pín ní acceptance PTSD. Kódà kò justify gbogbo rìkìrìkì òun àti Olúbàdàn. Kò justify ẹ̀ o. Kò justify níyẹn ló ní kọ́ kùdù sí àwọn òtí.
Bọ̀. Ṣé wá rí kí ló pẹ̀ jẹ́? Pàdé dúró jayé, mo ti mọ̀ tipẹ́tipẹ́. Ó ní senior media man. Mo ti mọ̀ tipẹ́tipẹ́ lásìkò Aláàfin. Afa Aláàfin ká ń gbàdá Aláàfin wà láyé. Afa ilé yóò lè ká for now. Bọ̀, ó lè ká. That is the senior media now. Pàdé dúró jayé. Ṣé àti rí bóyá lè rí tí mo sẹ́ǹdì ọ̀pọ̀? Ọjà mo ń tọ́ láti sẹ́ǹdì ẹ̀sìn wọn bá ìwọ̀n mú bọ̀. Jọ̀wọ́ book ni. Bọ̀. Ó ga o. Ẹ̀rí àwọn nǹkan tó kọ tó lóun fẹ́ ṣe síbẹ̀. Nítorí òun bá wà. Nítorí sọ yẹn gbà tó àṣẹ́ǹtì spíṣì. Lọ. Tí pages náà bá bára wọn jọ, ẹ jẹ́ kí mo máa kíkú sí. Now, àwọn nǹkan tó sọ pé eléyìí page tí mo fẹ́ lọ ṣe my mission and vision statement. Mission only to build great and better future together with and for the people of Oyo land and Yoruba land. Kẹ́ni kó sọ ẹgbẹ́ ti Ọ̀yọ́ land. Abẹ́ǹdẹ̀ sí. Ó yẹ pé tiẹ̀ Ọ̀yọ́ land àti Yorùbá land. Ó sọ pé gbọ́n kan ní méjèèjì. Sọ̀rọ̀ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ àtọ́ ní káwá ṣe local organizing committee. Ẹnìkan sì dé ń jọ náà. Ó ní ẹni tí ò bá ṣe lè fi òtítọ́ ti wá ní ọ̀dọ́ kò lè dá sí. Ní àánú rẹ̀. Ó ní Aláàfin Ọ̀yọ́ ní ẹnìkan ní torí bẹ̀rẹ̀ ọkọ ní ìdílé pẹ́tẹ́ ọkọ̀ ọ̀pọ̀ àwọn àti ọjọ́ tó. Nítorí ẹnìkan ní ṣé kí Yorùbá ní gbogbo ọ ní Yorùbá òwe dá sí ọ̀rọ̀ Ọ̀yọ́. Pé Ọ̀yọ́ yẹn àwọn ọ̀dọ́ mọ́ra wọn. So yàrá pé mo gbogbo aṣọ tí wọ́n rí láti ìmọ̀ ìrántí gbogbo aṣọ tó mú láti ṣe coronation yẹn. Rí pé aṣọ ìròyìn yẹbẹyẹbẹyẹ káàkiri. Tẹ́ bá fẹ́ rí aṣọ yẹn, inú ìdílé yẹn lẹ ti máa yọ jáde. Ìdílé bàbá mi wà nínú àwọn tó wà lọ́sọ̀ lónìí lónìí sẹ́yìn káàrí sọ pé àwọn nǹkan lọmọ ṣọ̀wọ́. So kí ni tí wọ́n ń tẹ́jẹ́ kó lè ṣe yín? Pé ẹnu ṣàǹkú pé kíní kan kù. Ǹjẹ́ gbogbo onígbè ni ọdún fáṣọ jáde fún un? Ṣé ẹ bèrè? Ṣé ẹ bí wá sí Abímbọ́lá kó wá ṣàlàyé odi ṣàkóló òkè mú? Ẹ̀jẹ̀ bí wọ́n ṣé bí Yorùbá ní Bẹ́ẹ̀ kí wọ́n wá máa wà á kà ní pé ókè báyìí ni ọba yìí o báyìí lásìkò ẹ̀sìn máa rí àwa ò mọ̀táwà ò mọ̀ ń pa apá àmọ́ ń pa ẹ̀rìn kan. So ẹni tó máa ń pa apá ló máa sọ pa pé báyìí. Wọ́n àtọwọ́ lọ́pọ̀ nígbà tẹ̀ rí lónìí. Wọ́n sọ bẹ́ẹ̀ fún wa pé wàhálà máa máa sọ. Ìjókòó tí alàgbàsókò tí Yorùbá ti dì ní. Ìjọba ìgbẹ́ bàtà máa ń gbẹgbẹ́ nígbẹ́ Yorùbá tí nǹkan máa ń dàrú ní àgbègbè ìfalẹ̀ tàbí ẹlọpẹ tó dábàá fún wa. Ṣé bí ká ṣe sọ yìí? Ẹbí tí wọ́n bá ń sọ̀rọ̀ mo ti lọ sọ́yọ̀ tí mo ti kọ́ gbé kíkọ́ mi dábàá fún sílẹ̀ jẹ́. So ṣé gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ̀pẹ̀jẹ̀ kan oníṣẹ́ bẹ́ẹ̀ kọ́ lójú ẹni tó bá bá ojú ọba inú. Ọmọ Ifẹ̀ ló gbé Ọ̀yọ́. Nígbà tí mo wá sí Ọ̀yọ́ tí ọmọ ẹ̀ wá ń ṣe ẹ̀ṣẹ̀ sọ Ọlọ́run ní àdí kò ṣe rádaràdá tó lè fẹ́ kọ́ rádaràdá lọ tẹ́ ń ṣe. This man is very gentle and quite a má dì í rẹ̀. Ẹ jẹ́ kí n parọ́ kan fún yín. Yàtọ̀ pé fake Alákẹ́tù owó lílọ́ba olóòlù Alákẹ́tù. Yà ọjọ́ kan wọlé ní ìkànnùwé títọ́ ní ìfẹ́. Ó yà ọdẹ ìbẹ̀rẹ̀ pé Alákẹ́tù méjì làwọn kà kó wà ó. Ṣé wọ́n ní original ni àbí wọ́n ní fake? Ó lóun ní original. Aláàfin mo wà wájú ẹ̀ ní ìfẹ́.
dàbí ọ̀rẹ́ lórí fóònù ó ló ń jẹ́ wípé tájú ó fi ẹ̀jẹ̀ ó lè sọ pé ọ̀rọ̀ ní. Now he didn't fully understand the implication bó ṣe fẹ́ pé ọ̀rọ̀ ní báyìí ló bá lọ pàrọ̀ aṣọ ló bá yà mọ́tò lápẹ́sẹ́ ìyẹn bá jù sí press tọ́pọ̀ akẹ́tù bá rí ìyẹn bá bínú èmi mo sọ fún kábíyèsí ní aláàfin 15 pages ní lẹ́tà tí aláàfin àná kọ nípa ọ̀rọ̀ yìí. Nà fífi tó ṣẹlẹ̀ yẹ́ mi tí àwọn ọba ẹgbẹ́ ti kúrò ní orí ìtẹ̀lẹ̀ wọ́n pásọ̀ fáìlì wọn fẹ́ rìpọ́tì. Kí ni wọ́n fún wọ́n pásọ̀ fáìlì bá a ṣe lájú tó ilẹ̀ Yorùbá ẹ máa ní gbogbo ilẹ̀ mọ̀lúwíjù. Wọ́n ní place tí mo rí sọ́fà recently òní olóògùn àná àti olóògùn tẹ̀lé. So let's put it this way. Kí lẹ rí kí ọ̀rọ̀ tí mo sọ kí ni ó ṣe yé yín sí? Kí ni mo sọ fún yín? Ìṣòro tó dé bá ọ̀yọ́ yìí kí gbogbo yín ni ó ẹ̀rọ ẹ̀yìn gómìnà ọ̀nà gómìnà ẹ̀rí ṣe. Ẹsẹ̀ understanding Yorùbá ni pé òyìnbó ló dá gbogbo foolishness sílẹ̀. Ẹ máa mú Ọ̀yọ́ ẹ wá kó Ọ̀yọ́ sorry ẹ kó Ìbàdàn kó sábẹ́ aṣọ Ọ̀yọ́ ẹ máa kó ọlọ́ọ̀yọ́ ẹ pé Ògbómọ̀ṣọ́ lábẹ́ wọn ṣé ìyẹn make sense ni? It does not make sense. Kí ló wá gbaṣọ ọrùn yìí tọ́tọ́ bá gbaṣọ ọrùn yìí sì ṣokòtì tọ́lọ́ fi ń bo kí ló kọ́ máàlù tó máa ń ṣe bíi kí ní Ìbàdàn sí máàlù tó mú ilẹ̀ lọ́mú tọ́jú ìṣẹ̀ lórúkọ ẹ̀ máa ń ṣe ẹ̀ máa ń ṣe kóbìránì. Àwọn ọ̀rọ̀ fi bò ó ṣé ṣokòtì àti ẹ̀ bára wọn tán ni. Ìbàdàn bá Ọ̀yọ́ tó pọ̀ nílẹ̀ láti máa gbé lọ state. Wọ́n ti gbé bẹ́ẹ̀ kàwé. Jọ́jọ́ Ọ̀yọ́ ní Ọ̀yọ́ state. Do you belong to Ọ̀yọ́? Ẹgbẹ́ olùfà tó jáde ògbé gbòǹ fọlọ́hún ni. Ẹ sọ fún Mákindé kó lọ bá ilé ìmọ̀lẹ́ kó wà ní gbẹ̀jú sígbó. Kò belong sí yín. Àbí ó belong sí yín. Just not. These are the tools of confusion. Ẹ wá lẹ́tọ́ wà láṣọ kó má máa bínú. Ẹ sọ fún mi, ẹlẹ́tọ́ láṣọ kó má máa bínú. Tọ́lá gba ṣokòtìfù, tọ́lá gbèsè lò jẹ́ ìbínú. Ẹ dá mi lóhùn iṣẹ́ ìbínú. So, in a way, gbogbo àgbòkò yẹ kó ti grow. Trying to build Nigeria is creating too many problems. Monarchy is the biggest wahala. Olóògbé àti Èkó á sọ wípé Yorùbá ti dá Yorùbá nation sílẹ̀. Gẹ̀dẹ̀gbẹ̀ lè kó wà lámọ́. Àwọn adájúró ni àwọn fúlì wọ́n. Àti pé Èkó máa sọ pé gẹ̀dẹ̀gbẹ̀ lè kó wà. Gbàtí mo bá fà á títí. Wọ́n ní ṣé Ìbàdàn ló máa fi ṣe kápítà láwọn àbí? Wọ́n yà wọ́n wá kọ́pítà tó ṣe kápítà mọ́. Báwo náà ló kọ́ sí yẹn? Kò sí tó jọ. Àwọn onílọ ọtí ẹni Yorùbá nation kàkà. Yẹ́wọ̀ olùkàlùkù dúró láyé ẹ̀. So ẹ jẹ́ kí ni kìtẹ́ra mi. Pé bó ṣe ṣe bí ìlàjọ jẹ kankan. Yẹ oyè èèyàn jẹ ìjọjọ orí. I understand yẹn. So what happened there? I'm here to ask. Gbogbo nǹkan àṣọ ni wípé ẹ mọ̀ wípé aṣọ aláṣọ òun Ìbàdàn gbé wọn. Wọ́n sọ fún Mákindé kó lọ bá aṣọ Ọ̀yọ́ kó mú fún wọn. Agbára Mákindé ò lè dá yẹn sí. Ṣé mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà sọ̀rọ̀ sí. Kìnìún yẹn ó ti rọrùn sílẹ̀. Àfẹ́lẹ́bù lọ orílẹ̀-èdè yìí ibi tó fi kálukú wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Of course, ẹgbẹ́ olórúkọ ẹgbẹ́ tó wà bẹ́ẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe sọ ẹgbẹ́ ìjìnlẹ̀ sọ fún yín. Ṣé ní tí ìgbà wà fully involved mi ò ní sọ. I was fully involved in ọba Aládìrí Ọlẹ́ṣùrẹ́ àti Ọọ̀ni àná. Wọ́n insist pé àfihàn ọba ní Odùduwà state.
ni pé after Odùduwà state ìyẹn lọ ní tó jẹ́ ẹ̀fẹ́ pé chairmanship Ọ̀ṣun council of obas ẹlọ investigation náà kò ṣe create problem lásìkò ọkọ̀ Adéṣíjú Adé àti Adélélá Ṣòwòrẹ́. Now geographical challenges ni ìyẹn lọ bẹ́ẹ̀ o ṣé mo pé there is a time ní ẹ̀yìn lè máa mọ̀ ìwọ̀n ìgbà láàyè láti ṣe paper note tó yẹ pé Odùduwà ló gbọ́dọ̀ wà lẹ̀. Tábàdé di Odùduwà ní Ifẹ̀ tí wà sí àtòfin pé Ọbàtálá lọ̀gá. Wàhálà tó sì wà ní ìtí Odùduwà àti Ọbàtálá nìkan níwèé. Ó ga o. So ṣé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ní oge tó ge jẹ ní àwa. Àwọn tó kàn gbọ́ tí wọ́n ní problem àwọn ilé títí state. Ẹbí mi kí ló dé tí wọ́n káwọn Èkìtì sábẹ́ odò? Kí ló dé tó ọkọ Èkìtì state? Wọ́n state wọ́n ní kí ló ṣiṣẹ́. Nítorí ẹjọ́ ẹbí wọn kí ló dé tó ọ̀dà Ọ̀yọ́ state ṣe? Kọ́dà Ìbàdàn state ṣe. Kí ló dé tó dá Èkìtì state ṣe? Oǹdó yẹn ìyẹn náà ní a bit of issue torí àwọn kan lára àwọn tó yẹ kó wà lóńdó wọ́n ti kó wọ́n sílẹ̀ ló. Nígbà tá a kì í ṣe wọn ẹ bá bí àgbàlagbà ọjà ó tẹ máa lọ ní kábíyèsí tó lẹ́ka ọ̀ máa bá lọ stage ó ṣe jẹ́ orúkọ ìyẹn ló ṣe máa lò. Ẹja ń lò. Ṣáà ṣe wà lórí ìyẹn wọ́n ṣe yẹn ní ọ̀sìn lọ́wọ́. Kọ́lá tí a lágbèlú state sílẹ̀ lágbèlú ló lọ ìṣẹ̀ bàbá tí lágbèlú ló rẹ̀ wá tó ń jì. So ṣé rí àwọn the issue of Yorùbá expectations of people in terms of ìwà inú òye ìdúró ẹ̀ ṣùgbọ́n àwọn tẹ̀ ń lọ kó wá láti dà báyìí tẹ́ bá ti ń kó wọn bọ̀ ní skul tẹ́ ń kọ́ wọn sí. Ẹ kò má ẹgbẹ́ nínú fún wọn wá ifá yìí tó fún àwọn tó lówó ẹjẹ́ lọ bá sọ̀rọ̀. Ifá yìí tó máa wò lówó ẹ lọ bá sọ̀rọ̀. Ifá yìí ẹ lọ bá sọ̀rọ̀. Wọ́n ti ń fura sí fa. Ifá yìí tó bá ti já àbí pé ọba ìyókù ni kò ti wá àti ẹ̀ ní this ruling house tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àbíyẹ ṣé èyí náà bá tó yẹ. So ojú wọn sọ fún tó ṣe pàtàkì tí wọn sọ fún tó ṣe pàtàkì ó ní pé ṣé ti yẹ yín ẹ̀rọ ìjẹ̀mú ń bọ̀ náà tó ṣé rí tí wọn sọ fún mi pé gbogbo confusion gbogbo àwọn ọba yìí bára wọn jà bí pẹpẹpẹ ẹmọ Rashidi kábíyèsí Rashidi ń bọ nìyẹn wà ìwọ gbogbo distance to create. Ǹjẹ́ mo rí one of the reasons to create distance? Àrígbọ́ pé nígbà kan ọba Ìwó kan nígbà tí wọ́n bí ọmọ yẹn wọ̀ kó máa jọba wọn ti gbé láwà ní fún tí àwọn ọmọ fẹ́ jọba ní Ìwó Ọ̀já ni wọ́n ń lò níbẹ̀ láwà ní ọkọ̀ ń dé fún wọn. Ẹ̀wá tí wọ́n máa di mùsùlùmí ẹ dá mi lò. Ọ̀já ni wọ́n ń gbé normally láwà ní ọkọ̀ ń gbé fáwọn. Kí ló ń bẹ́ ká ṣe? A ní gbogbo nǹkan ti dàrú. Ṣé yẹ yín? Do it now. I take care. Yes, sir. So, alàgbàṣe kò tí wọ́n wà iye ní dáadáa. Aláàfin kí gbogbo yín lọ ka ìwé acceptance iṣẹ́ ẹ lọ kà á. Ẹ lọ kà á, n tó lòun máa ṣe. Ọtí ọ̀yẹ̀ pẹ́ gbọ́dọ̀ pàdé pè ní o. N tó lòun máa ṣe ẹ lọ kà á. Ẹ jẹ́ bá àgbèrè àwọn olólùkú gbogbo àti ọ̀yọ́ tí wọ́n tọ́ ṣẹ́dá ìwé
má mi tí ẹ mọ̀ pé ìyẹn internal something ni internal something ni ìyẹn láàrin. Ẹ̀rí tí ẹ mọ̀ pé ìbéèrè pé ẹni tí ìgbọ́n tó ṣe ṣùgbọ́n inú ìbéèrè pé kí ló ń ṣe ẹ dúró jẹ́ ọkọ̀ kò ní ẹbí pa òun kò ní ẹbí pa òun ní káwájà ọ tàbí lọ́mú wá ọ ẹ̀rọ orúkọ tí mo máa ń gbọ́ra wà fún mi Fìjàbí. Fìjàbí jẹ́jẹ́ lọ́jọ́ kò sí orílẹ̀ èdè bí ó parí. Ẹbí fàyí tó lọ mú àwọn tó jẹ́ pé diaspora náà wà wá. Ẹ lọ fi fàyí. Ẹ lọ fi fàyí tó ló jí bẹ́ẹ̀. Àwọn tí ẹ ń tẹ̀ wà ní kíláàsì ẹmọ gbogbo tradition kílẹ̀ tó mú. Ifá ọmọ. Kí ló ṣe tó mú yín? Ifá ọmọ náírà mi. Àwọn ọmọ ẹ̀yà Amẹ́ríkà Christian yẹn ti ṣọ̀hún. Kí ló dé àwọn tí ẹ mọ̀ ní ẹ̀yìn ní bàbá àwọn bàbá ẹ̀ ti jẹ́ nígbà wọn tí iṣu dé kankan. Please. Ó sì jẹ́ ọ̀jà ẹ̀sìn ní ọyẹ ló ń kó wá. Torí dọ́là ni. Ifá ọ̀nà náírà. Àwọn ọmọdé ìpè títẹ máa ṣe ẹ̀mí fún wọn ní kọ́ọ̀pá tuition. Ó ti ẹtí wọ́pọ̀ láti jọ ìkó sí yẹn ní. Wọ́n ṣáà mú ọ̀jà tẹ́wọ́ láti diaspora. Kí ló dé tó rí ọ̀jájá ní Nàìjíríà? Ṣé ọlọ́run rírú ọ̀jájá Nàìjíríà ní? Kí ló sì lè lọ mú ẹni tí ó ti wà ní Canada wọ̀nyí rẹ̀? Ṣé ìfàyọ ní diaspora ní kẹ́tì ṣe wọ́n wọ́n? Ifá wa ò rí Nàìjíríà mọ́. Please, let's call it spade a spade. Torí dọ́là. Let's get diaspora for years. Kí lè ṣe àkọ́bá rẹ̀ láàrin àwọn kí ló ń pè àwọn manipulators ẹ̀dá mi lóhùn. Ìgbà wo yẹrí tó ń mú local person tí gbogbo orí jígídígí ìdé Nàìjíríà tó ti mú ọ̀ṣìlẹ̀ ọkọ ẹ̀dọ̀ òkè ọ̀nà. Pòfẹ́sọ̀ tó ń mú lọ́lọ́hún wọ́n rí mú bí. Kí ló dé tẹ́lẹ̀ mú wọn láti diaspora? Kí ló ṣe yín? You cannot cope with this. Ṣé wọ́n kọ́kọ́ máa kọ̀ pẹ̀lú àwọn manipulators tó wà láàrin wọn? Bàbá tó sọ̀rọ̀ àjù wọn. Ṣé mo do you know what is going through? Ẹ lọ ronú sí ẹ lọ ṣe program kí ló dé tó mú ọmọ láti diaspora? Kí ni nǹkan náà? Kí ni nǹkan náà? Èrèlú ṣé kí n ṣe àwọn kọ̀ǹpánìsà wa ṣé mo lè lò? Kí ló dé tẹ̀ lè lò? Kí ló dé mo ti kí ní kí ló dé? Mi ní sọ̀rọ̀ dé ni mo lè lò. Kí ló dé? This man diaspora lẹ́tí lọ fi wá. Kí ló dé? Ṣé pálọ́ ní diaspora ní tẹ̀sí lọ mú wá ni? Please, anybody from the diaspora has got huge challenges. How do you understand? Àárín àwọn tó ti máa bá rẹ̀. Ṣé òun ló máa ń dá gbogbo ara yìí ni? Àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀kọ́. Bàbá àná, ṣé diaspora lẹ fi lọ mú wa? Kí ló ṣe ṣe? There are implications for bringing diasporas to come and sit on the throne. Toby, according to history, Aláàfin Ọ̀yọ́ today. Ọmọdún mélòó náà ti lọ sí Canada. Mi ò mọ̀. Náà ṣe wájú. He went when he was young. He's still a young man. Èwo ni wádìí He's yìí? not still a young man. Èmi tí mo bá yín bọ̀ bí èèyàn 17 ni mo ti lọ. Kí gbogbo ọ̀rọ̀ òòṣà nǹkan ó ṣe wọ̀ mí sí ìdíjọ́ lọ jẹ́. Nítorí pé kí ni ti gbọ́ èmi ti pẹ́.
ló ti gbọ́ mi. It was one of the reasons tí mo láti ju òṣèlú Gẹ̀ẹ́sì lẹ̀ pé kí n má stand as a candidate mọ́. Pé kí ní yìí yóò láti yé mi. Etí mo ń bá yín sọ yìí, I'm talking to you, and how many years? I'm talking about 1985 to now. làwọn ọrùnmọlẹ̀ ráìyá mú. Wọ́n sì ń pọ̀ mí mọ́lẹ̀ sí i. Tí n bá dé ibì kan, nígbà tí wọ́n kọ́ dẹ́fẹ̀, mo bá ti kí wọn tí bá ní ẹkú ìjókòó ọ̀jà. Wọ́n ti lọ jẹ́ nìkan wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ lọ́ọ̀yà. Yeye ẹkú kalẹ̀ láìsẹ́ kí o. Wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn tó wá sọ débi kan. Kì í bá wọn mọ́. Wọ́n lè sọ Yorùbá o. Lọ́wọ́ àti ẹtú sọ kò yé mi o. Èmi tí mo dán tí mo mọ̀ nìyẹn. Ẹ̀dùn ṣé state ọlọ́run mú aláàfin wá ni. Ìpè títọ́ mú wọn lọ kí náà kọ̀ wọ́n bẹ̀. Fáìlì wọn náà kọ́ fún wọn. And the man told you in black and white, gbogbo yín ẹlò ká speech here. It must be confusing for him. Bàbá ànọ́mọ àyíkíkà àyíkípadà gbogbo ẹ̀. Kò sí tí bàbá ànọ́mọ ibi tó dàgbà sí rèé, ibi tó gbọ́ sí rèé. Tó jẹ́ implication ẹ jẹ́ ká lè ṣe ipa lórí kọ́ máa lọ máa ọ̀dà àṣùrà wa ni. Àbí? No, you cannot put delicate cross-cultural issues on the table. Government tó ti jẹ́ pé àbúrò ìgbò ń gbéra sí torí. Kò make sense o. So they must go and have a good thinking about it. Like I said, ẹ lè má ṣe Ọ̀yọ́ kẹwọ fún Ìbàdàn. Kí ni wí? Ẹ lè má ṣe Ọ̀yọ́ kẹwọ fún Ìbàdàn. Káwá ní kí ni Ọ̀yọ́ máa dùn. Aṣọ ẹ̀yìn ẹgbẹ́ aṣọ ẹ̀ fún ẹ lọ wá sí Ìbàdàn kẹwọ. Nítorí ìyẹn ṣe ní ojú mi kí wà náà máa lo ọ̀rọ̀ tá a gbé ṣe tí máa pè yín padà torí pé a sọ̀rọ̀ tó wà lọ́sọ̀ ní ìrẹ́ kúrò nínú ìlú ìtumọ̀ máa rí owó máa bí ẹ sọ̀rọ̀ ẹ̀ máa tẹ ní ó ń bọ̀ yẹn máa dìbò ìfowópamọ́ kó lẹ̀ èmi ìṣẹ́ kó wà ní ọ̀rọ̀ yẹn máa kàn fẹ́ ká fèsì ọ̀rọ̀ yẹn sọpọ́nà ọlọ́run á wà pẹ̀lú ojú ṣe mọ̀ pé nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ṣe mọ̀ pé inú oorun mú. Òye mi kò sí ìyé mi lọ́tọ̀ tí ìgbà tí ọ̀rọ̀ yẹn ń lọ ló wá ṣéèkì sí mi lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run ní dáadáa ṣáà ìlú náà. Ọlọ́run ajẹ́ kẹ́ ẹ̀kọ́ wà pẹ̀lú. Àmín. Ìyàwó pààyàn. Àṣẹ o. Ṣé wa ẹ̀dọ́ torí Ọlọ́run ṣe rí ìyàtọ̀ tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ tí irú yín bá ń tètè sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀ràn yé wa á ní ti fa nǹkan míì kọjá bó ṣe yẹ nígbà míì á ti ba nǹkan jẹ́ àti wá tún sí máa wá nira. Ìṣàlẹ̀ kò sí pàṣẹ ti fẹ́ ìdíkìní àárọ̀ ni tí bá ìdíṣẹ́ ìjọba máa fi fẹ́ ìdíkìní bàbá torí tírì ni máa ń jì. Tí wọ́n ti ṣe Caribbean kankan ìwọ́dà màá rí kíní ìyá àṣìṣe ẹ̀yìn àti àwíkóńkó. Tó bá dẹ̀ ti fẹ́ kí ni kọ́kọ́ máa ń gbọ́. Kí ni máa ń kọ́kọ́ gbọ́ kò sí tí mi kì í gbọ́. Èyí tí màá ń bá gbọ́dọ̀ máa pẹ́ ìzọ̀ kọ̀. Àárọ̀ tí mo gbẹ́ mo gbẹ́ alàgbàsókò títí mo mọ̀ yìí o. Wọ́n wà in the best position láti educate people about the fundamental issues. Àwọn ọ̀rọ̀ ó jẹ́ pé òun gbọ̀ngàn ló wú wàhálà ìsíta. Àwọn ni pé Gẹ̀ẹ́sì mo tó gbé kalẹ̀ àrójútó ẹ̀ ní ẹ̀kọ́. Kò sí ìtiwà rárá kò tọ́ sí. Abroad. Ibi ká gbé wa sí ìdí ààyè wa. Rárá ṣé
wá rí o àwọn Gẹ̀ẹ́sì mo fẹ́ràn ilé tí o ó yẹ lè má mọ̀ àwọn Gẹ̀ẹ́sì kan wọ́n sì wà ní ìlú Gẹ̀ẹ́sì tó jẹ́ pé Nàìjíríà yóò bí wọn sí tó dẹ̀ sì máa ń gbé ọ̀rọ̀ Nàìjíríà yìí wù now some of them Western region ni wọ́n náà ṣàkóso ara wọn sí àwọn Eastern region àwọn kan Northern region when I was a mayor mo try láti kó wọn jọ pàtójú kan kí n fún wọn ní dínà wọn takú wọ́n takú tí wọ́n máa gba education lọ́wọ́ wọn ní sọ́wọ́n àtọ́ máa ń pèèyàn àwọn Haúsá èdè Haúsá ló máa ń kọ́ àwọn Ìgbò èdè Ìgbò ló máa ń kọ́ àwọn Yorùbá nìkan ló máa ń kọ́ English àwọn nìkan ló máa ń kọ́ English ṣọ́ọ̀bù sí yẹn wọ́n lè máa ń ṣe ìpàdé wọn lọ́dọ̀ yẹn lọ́dọ̀ tó ní wọn kóra wọn jọ sójú kan àwọn tó dé wá bẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n bí wọn sí ìlú yìí wọ́n wà nù wọ́n tó bí wọn sí Nàìjíríà gẹ́gẹ́ wọ́n lè fi padà sí àwọn ọjà wọn ti gbé wọn lọ́dún wọ́n wà mọ́ passionate wọ́n wà mọ́ passionate àbá Yorùbá ju ẹ̀yìn lọ́la nígbà tí wàhálà debt redemption dé wàhálà tí wọ́n ṣe lásìkò bàbá Ọbásanjọ́ so tí wọ́n bẹ̀ ní pé ẹ ṣáà rántí Gẹ̀ẹ́sì tí ó pa láàyà fún wa pé ká fi ṣe orísun wa àti kú bẹ́ẹ̀ ó tí Gẹ̀ẹ́sì ṣe pé tí àwọn ọba wa jẹ́ ọ̀gá ó tí Gẹ̀ẹ́sì ṣe nìyẹn nígbà tó yá ẹ lọ pé àwọn Amẹ́ríkà sọ̀rọ̀ ní American presidential system lẹ́yìn American presidential system kò lè understand ọ̀rọ̀ ló máa dé àtúwọ̀ náà gbogbo akẹ́kẹ̀ẹ́ ní láti dòyìnbó oní mo sọ fún sùn tẹ bá pe kánsẹ̀lọ̀ kan tó fẹ́ ṣe akọ speech tó kọ ó lè má mọ̀ tó kọ rẹ̀ náà speech yẹn ní kí lè wí. wọ́n lè bá kọ́. wọ́n lè bá kọ́ ìṣẹ́ni wọ́n mú àṣà Gẹ̀ẹ́sì nígbà tí tọ́ máa dìbò fún mi wọ́n ti ń kọ́ election address kí n sọ tí mo fẹ́ ṣe kí n pín káàkiri náà àwọn ọba wọ̀nyí náà Ọọ̀ni ìgbà tó di Ọọ̀ni ó kọ gbogbo ẹ̀ sílẹ̀ alákọ̀ tó kọ ní àwọn ọ̀dọ́ Ọọ̀ni lè ti create so many jobs fáwọn ọ̀dọ́ so many jobs ó sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí ó jẹ́ mú ṣe. ó mú ṣe o wàhálà ó mú ṣe o. ìkejì bẹ̀ ní pé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ àwọn ọba wọ̀nyí Odùfà ló gbé wọn sórí ìtẹ́. torí bàbá ńlá fẹ́ máa rìn yan bàbá ńlá wa à ń láti máa béèrè pé Odùfà ló gbé ọba ìsí orí ìtẹ́. ètò ògbè ló bá wọn sórí ìtẹ́. náà ẹgbẹ́ tó fẹ́ ti ètò ògbè sílẹ̀ tó bá dé ètò ògbè yìí. orí pé tó bá jẹ́ pé Ifá ló ní ká máa tọ̀ tó bá ti dáfẹ́ tó bá rí ètò ògbè ló mú. ètò ògbè yẹn máa ka ìwọ̀ kalẹ̀. ètò ògbè yẹn máa ka ìṣòro kalẹ̀. ètò ògbè yẹn àwọn ìṣòro tó bá identify wọ́n máa béèrè pé owó ló fẹ́. ṣé ẹ̀kọ́ yẹn wọ́n parú ni pé owó ò tó àbí wọ́n rú un àbáwọn oníjìbìtì ni wọ́n bá rẹ̀ bọ́. Ifá ló mú nítorí yẹ ká gbogbo àwa kóòtù òjìlẹ̀ máa Ifá tó mú Aláàfin gbogbo wa ló kọjá sí wàhálà. àkókò wa ní fọkànbalẹ̀. ẹ̀yin sì akọni yóò balẹ̀ wọ́n ta yín dára ni mò ń rí nínú gbogbo program yìí. pé etí ẹ̀gbọ́n sí mi lẹ́nu mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀gbọ́n sí mi lẹ́nu ẹ̀sìn títí àwọn àti rí wọn. Ṣé bá mo gbọ́ ọgbọ́n program yìí tí wọ́n dà sí fún pé tó bá jẹ́ bóyá ó yẹ ká bá tẹ̀lé fáwọn ní ìsìn káde. bẹ́ẹ̀ ká kúkú wà nǹkan mẹ́ta máa tẹ̀lé bẹ́ẹ̀ ká máa tẹ̀lé àwọn Amẹ́ríkà tẹ̀lé. ó ṣe jẹ́ ni. Amẹ́ríkà ti gba fálọ́ wa. Ifá yìí tó kó gbogbo wa sí wàhálà ìfẹ́. gbogbo wa lọ̀rọ̀ yìí ń ta lára. Olúbàdàn ó dùn wọ́n ọba ọ̀darí sí odò. kò sọ́ba sí odò. náà ẹṣẹ́ yìí fáyọ̀ wáyé gbogbo wa sí wàhálà yìí. ẹ̀mọ́ mi fẹ́ sí ojú rẹ̀ ìfẹ́ kí ìkíní ìfẹ́ mo fẹ́ káwọn èèyàn lè kó dáadáa ní gbogbo
ojú ò ní tì I will do the proper thing. Ẹni náà ẹjọ́. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí láti ẹnu ìyá wa tó wà ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin ọmọ kóòtù òjíire, wọ́n ní lágbájá ẹrù ẹ wọ́, amúkan ẹrù rẹ wọ́, ó ní òkèlè ẹ wo òun láti ìsàlẹ̀. Ẹ dákun ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìyá yìí sọ jáde lẹ́nu. Ọmọ Ọ̀yọ́ ni ọmọ Fẹ́mi, so kò sí èyí tí ò lè fọ́ lójú inú ẹ̀, tó lè jẹ́ pé the real sense of it ni wọ́n fi sọ. So mo rò pé eléyìí ó yẹ kó kọ́ wa lọ́gbọ́n, torí pé mi ò mọ rísìn tó jẹ́ pé ọba wa kò rí èèyàn ní ilẹ̀ Yorùbá mọ́, ìlú òyìnbó ló ti ń máwọn èèyàn wálé, torí pé dọ́là wọn ju náírà lọ. Mi rò pé ifá gan ń sìn, mi rò pé ifá mojú náírà gan mọ́, dọ́là ni ifá ń gbà báyìí. Ifá dẹ̀rẹ̀ kì í parọ́, ọ̀pẹ̀lẹ̀ yìí ṣèké, àfi bí ẹni tó dáfá fún wa bí ò bá parọ́ ló kù. Ṣe pé kúkú ṣe pé àmọ́ gbóhùn fá, ẹni tí ó kì í fá fún wa àfi tó bá fẹ́ parọ́ ló kù. Ifá yìí ṣègbé, ifá yìí ṣèkà, kì í ṣègbé, kì í ṣègbé, kì í ṣègbé sẹ́yìn ẹnì kankan. So ẹ̀yin ọmọ kóòtù òjíire, ibi tá a bára wa rèé. Èmi kàn bẹ̀ wá wípé ẹ jẹ́ ká ṣọ́ra. Mo dẹ̀ tún bẹ̀ bàbá wa Aláàfin náà pé bàbá, ẹ ti gbọ́ lọ́tún, ẹ ti gbọ́ lósì o, ẹ jẹ́ ká ṣọ́ra o, ẹ jẹ́ ká ṣọ́ra o. Gbogbo ẹ̀yin